Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media níbi tí a ti máa ń mú àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan kárí orílẹ̀-èdè àgbáyé wá fún yín, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá mi wo fídíò ìbẹ̀ ṣe ń wò, ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ọ̀fẹ́ ni subscription, kò ná yín lówó, kò ná yín ní extra data. Mo á gbàdúrà pé ọwọ́ tẹ fi ń subscribe yẹn, ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi rí wàhálà, ẹ ní fi rí dààmú lágbára Ọlọ́run. Nǹkan kọ́ ilẹ̀ máa fi ọwọ́ yín ṣe. Bẹ́ẹ̀ ni ojú tẹ fi ń wà kò ní fọ́, ẹsẹ̀ fi ń gbọ́ wà kò ní di. It's like come your way again. Ó dàbọ̀. Onílàákà máa ń ronú jinlẹ̀ lórí báyé bá ti ń lọ. Mo wòye ayé lọ kánrin kéṣe. Ọ̀rọ̀ ọmọ Wàsílà tọ́rọ̀ ẹ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn olórí. Mo dìde, mo lọ bẹ̀ ọmọ yẹn wò pẹ̀lú ìdí àti nǹkan tó ní nǹkan tó fà á tí mo fi lọ o. Àwọn kan ní wọ́n ta mí jí o. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹrú Ọlọ́run kan ló pè mí láti ìlú òyìnbó. Níjọ́ tí ọ̀rọ̀ olóòlù ṣẹlẹ̀ gángan ló pè mí. Ọlọ́run ti gbàdúrà ẹ̀yin àfáà tẹ́ kì í so ní wàhálà, tẹ́ kì í dá ogun sílẹ̀ nílùú. Ọlọ́run ti bá yín lé àwọn alákatakítí. Ọlọ́run ti lé wọn wọlé. They are looking for a means to stage a comeback. Ẹ má jẹ́ ká lu ọ̀rọ̀ ọmọbìnrin Wàsílà yìí láti fi comeback o. They are planning. Wọ́n rí i pé ayé ti rí àwọn tán. Wọ́n ti cast àwọn. Ayé rí wọn pé àwọn eléyìí ò ní nǹkan kan tí wọ́n gbé dání ju pé wá dá yé wù lọ. Pẹ̀lú gbogbo tí wọ́n ti ń fàbọ̀. This same group. Àwọn ní wọ́n pe àlejò wá bàdàn tá a pariwo jọ sí o. Ó ga báyìí o. Alhaji Sheikh Akeugba Gold ó bínú tán sáwọn àáfàá nítorí pé kí ni ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ olóòlù àti Wàsílà àwọn àáfàá kan ti parapọ̀ báyìí wípé láò àfi kí wọ́n fò kí wọ́n nìṣó wọ́n ti fẹ́ fi kíní yìí wọ́n ti fẹ́ fi dá jihad lẹ̀ ìyẹn nílẹ̀ Ìbàdàn wọ́n ti fẹ́ sọ kíní di bólè dogun kó dogun níbi tọ́rọ̀ yìí ń lọ báyìí ẹ wò àfi kí olórí kó dirí ẹ̀ mú o nítorí pé kí ni àwọn èèyàn wọ́n ti fẹ́ sọ ìlú Ìbàdàn di ibùdó ogun gbogbo ẹ̀ náà lẹ máa láǹfààní láti gbọ́ lẹ́nu Alhaji Sheikh Akeugba Gold àti wípé ìkìlọ̀ pàtàkì ó wá fún olóyè Sunday Igboho lórí pé kí ni ẹ̀yin èèyàn fídíò tẹ́ fẹ́ wò kò ń ṣe fídíò lásán ẹ farabalẹ̀ kẹ́ wò ó bákan náà nítorí pé ogun tí àwọn kan gbé dìde àti ìpinnu ìyẹn plan tí wọ́n ní láti bẹ̀rẹ̀ ogun ọjọ́ wo ni wọ́n sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ogun yìí gangan nílùú Ìbàdàn kí báwo náà ṣe fẹ́ jà àwọn wo ló fẹ́ jagun ta ni wọ́n fẹ́ bá jà inú fídíò náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀ o kí ni ọba wa Olúbàdàn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ láti rí i pé ogun yìí kò bọ́ sílẹ̀ nílùú Ìbàdàn gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́nu Alhaji Sheikh Akeugba Gold ẹ máa jẹ́ kí n fàágùn ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo akájọ wò ó ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn kẹ́ kílìkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ló pè mí. Ọlọ́run ti gbàdúrà ẹ̀yin àfáà tẹ́ kì í so ní wàhálà, tẹ́ kì í dá ogun sílẹ̀ nílùú. Ọlọ́run ti bá yín lé àwọn alákatakítí. Ọlọ́run ti lé wọn wọlé. They are looking for a means to stage a comeback. Ẹ má jẹ́ ká lu ọ̀rọ̀ ọmọbìnrin Wàsílà yìí láti fi comeback o. They are planning. Wọ́n rí i pé ayé ti rí àwọn tán. Wọ́n ti cast àwọn. Ayé rí wọn pé àwọn eléyìí ò ní nǹkan kan tí wọ́n gbé dání ju pé wá dá yé wù lọ. Pẹ̀lú gbogbo tí wọ́n ti ń fàbọ̀. This same group. Àwọn ní wọ́n pe àlejò wá bàdàn tá a pariwo jọ sí o. Àwọn náà ní ideology wọn ní lójọ́ tàwọn tí wọ́n kó ọmọ l'Ógbómọ̀ṣọ́. Àwọn ní wọ́n dá wàhálà sílẹ̀ ní oríṣi ìlú 5 nílẹ̀ Yorùbá. Wọ́n rò pé àwọn ti jẹ lọ kọ́lọ́hún tó gbérù yín dìde bẹ́ẹ̀ ni ẹ sì bá mi sọ̀rọ̀ yìí. Ó láwọn tí wọ́n fojú ti yín kan rí o. Tó bá jẹ́ ẹni tọ́lọ́hún ò dúró tì níyìn ni ó ṣeé ṣe ká má gbúròó tán wọn. Torí lójoojó wọ́n bá mi fa bàbá ńlá wàhálà ìbálòrúkọ jẹ́ tí mi ò rí rẹ̀ rí. Threatening, intimidation, àtọ̀pọ̀ nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ayé. Kódà wọ́n fẹ́ lè sọ fọ́lọ́run pé kọ́ mẹ́jà mi mọ́. Kí ló fà á? Amúrọ̀bà kì í ṣàdúrà fọlọ́pàá tí ń di lọ́wọ́ o. Bí ó ṣe mú kúrò láyé ló máa wá. Tí ò bá rí bẹ́ẹ̀ ẹni yẹn wá sọ fún mi pé ẹ tètè lórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ẹ tètè lọ bá ẹ má jẹ́ ká débẹ̀ sí yín. Tí wọ́n bá débẹ̀ sí yín kò ní dá o. Bẹ́ẹ̀ tìgbà tọ́lọ́ wọn gbèdé èmi ní jọ́nì níjọ́ kejì àárọ̀ ọjọ́ kejì ni mo ti lọ Àbújá àmọ́ mo kọ sórí social media pé ẹni tó bá máa dírẹ́sì ọmọbìnrin yẹn kánjọ́ kan bá mi wá. Mo wá dé mo tàbújá dé mo lọ síbẹ̀ ẹ wo àpọ́nlé tí mo ṣe fáwọn èèyàn yìí ọmọ ilẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé sórí bẹ́ẹ̀dì ẹni yẹ̀yẹ́ tán gbọ́dọ̀ pọ́nlé ẹ wọ̀rọ̀ àpọ́nlé tí mo ṣe fún ẹ wo tán fi dá padà ìyẹn ló wà jẹ́kẹ̀dá ó ronú pé kí ni ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí gangan agbánilójú orúnkún sẹ̀jẹ̀ kí ló ka yín lára tó báyìí lórí ọ̀rọ̀ pé a lọ bá Wàsílà fún ní 400,000 rẹ̀ kí ni ìṣòro yín kí ló ka yín lára tó báyìí ẹ wá ní làákàyè débi pé ẹ tiẹ̀ kí n change system yín bẹ́ẹ̀ ṣe ń bá a bọ̀ látàyè báyìí náà ni the same èbú the same ọ̀nà parun náà lẹ̀ ń tọ́ ẹ change kankan ló wá jẹ́ kí n mọ̀ wípé ẹni tó gbé kìlẹ́jì ká ní tí ń bẹ lẹ́yìn ọ̀pọ̀ ju tiwájú lọ ọ̀tọ̀ ní intention wọn tán fi lọ bọ́ ọmọbìnrin yẹn mo fi Ọlọ́run búra wọ́n fẹ́ dá ibùdó ogun ẹ̀sìn sílẹ̀ ilẹ̀ Ìbàdàn ní wọ́n fẹ́ fi ṣe basis
tí ò bá rí bẹ́ẹ̀ wáì tó jẹ́ pé Ìbàdàn náà ti gbàlejò nígbà tí wọ́n gbìyànjú àti lọ́ǹchì ṣẹ̀ríà lọ́yọ̀ọ́ wáì tó jẹ́ pé Ìbàdàn náà tó ti sẹ́rí ẹ̀ padà sí wáì tó jẹ́ pé ńgbà tán fẹ́ ṣe kówó jọ ìlú Ìbàdàn ni wọ́n ti gba àwọn ìlú kan tí wọ́n bìlí pa wọn ti gbà á tó jẹ́ pé àìdákẹ́ gbogbo wa ló lé wọn kó mẹ́ nínú ẹ̀ l'Ògbómọ̀ṣọ́ wa wọ́n ti sí ṣọ́ọ̀bù s'Ògbómọ̀ṣọ́ wọ́n sí ṣọ́ọ̀bù s'Ọ́yọ́ wọ́n sí ṣọ́ọ̀bù sí ìlú méjì ní Ọ̀ṣun wọ́n sí ṣọ́ọ̀bù káàkiri wọ́n rí Oǹdó Èkìtì wọ́n rí bẹ́ẹ̀ yẹn wà àti Lagos State àmọ́ wọ́n rí Ìbàdàn bí ìlú tó cheap táwọn lè tibẹ̀ dá ogun sílẹ̀ bí wọ́n bá fẹ́ jà nígbà míì tó bá rí wípé alábòsí ti wọlé tọ ọmọ sọ́dọ̀ ìyá ẹ̀ ìyá change system jà àmọ́ bọ́lá ń ṣe dáhùn kálukú ní ó ṣe wùwà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ti pinnu pé àjàgùn tán ní ogun Khandak nígbà tí wọ́n ti bá wọn jagun mùsùlùmí ṣẹ́gun Bádàrí àwọn náà ṣẹ́gun ní Uhud ogun Khandak wọ́n múra lọ́wọ́ Ànábì ti gbọ́ pé wọ́n ń gbé ogun bọ̀ mùsùlùmí ti múra tán l'Ànábì wá rí àṣírí tó wà lábẹ́ ogun tó ń gbé bọ̀ yẹn ogun tán ń gbé bọ̀ wọ́n fẹ́ ká wọn mọ́lé kan pa wọn mọ́lé ni wọ́n fẹ́ sọ ìlú Mẹ̀dínà di ibùdó ogun wọ́n fẹ́ káwọn mùsùlùmí yóò fura pẹ́ẹ́pẹ́ ìlú Mẹ̀dínà á ká wọn mọ́bẹ̀ á pa wọn run mọ́bẹ̀ ìyẹn l'Ànábì gbọ́ l'Ànábì fi withdraw Ànábì wá pé gbogbo mùsùlùmí pé ẹja ṣèpàdé ẹja change ìbínú wa o ẹ mú mọ̀nà wa Salman Faris ló wá mú mọ̀nà wa pé ẹja gbẹ́ kòtò Khandak òun ti witness ogun pàṣíàrí wọn máa gbẹ́ kòtò yí odidi ìlú po táwọn ọ̀tá ò ní ráyè lè wọ̀lú yẹn ẹja gbẹ́ kòtò tó jìn Ànábì dẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n wá gbẹ́ kòtò yẹn ó jìn ọkọjá tẹ́sílẹ̀fò wọ́n wá wà nù ilé fún odidi bí ọjọ́ mẹ́sàn-án àbí ọjọ́ mẹ́sàn-án àwọn ọ̀tá sọ̀rọ̀ àǹtí wọn rí gbígbà nígbà wọn ò rí wọn gbígbà mọ́ ìbínú Ọlọ́run ló padà rán òjò atẹ́gùn burúkú tí ń fi èrùpẹ̀ fọ́ wọn lójú lọ́rùn sí wọn Ànábì change ogun yẹn kì í ṣe pé tójó Ànábì change ogun yẹn kì í ṣe pé tọ̀tẹ̀ ọ̀rọ̀ Wásílà ìlú Ìbàdàn ẹ fura omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o àwa mùsùlùmí tá kì í ṣe alákatakítí ẹ jẹ́ ká fura àwọn èèyàn yìí ní nǹkan kan tí wọ́n fẹ́ gbà lórí ọ̀rọ̀ yìí lóòótọ́ wọ́n fẹ́ lu ọ̀rọ̀ Wásílà láti fi stage come back torí rí pé Ọlọ́run ti tú àṣírí àwọn pé ẹ̀yin ò ní nǹkan kan tẹ́ wá ṣe láyé ju fitna lọ. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Quran chapter 28 verse 68 wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar ma kana lahumul khiyara subhanahu wa ta'ala amma yushrikun. Al-Quran ní èmi Ọlọ́run ṣe wù mí ni mo dá yàn adá àwọn kan nítorí àpọ́nlé adá àwọn kan nítorí àbùkù ẹni adá fún náà Jahannama kò sọgbọ́n tó lè rí dá ìwà Jahannama ní ọmọ o kódà bí ń gbé lọ́dọ̀ ara ilé àlìjánnà nítorí bá a ṣe dáa ní ti ń bẹ nínú jíìnì ẹ̀dá perfect sínú blood ẹ̀ yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá rí ìdín láàrin púpù láàrin ìgbẹ́ nìdín tí ń sáyé òórùn gbẹ́ yẹn lọ́fíńdà ní sígbẹ́ tẹ́ ẹ bá tẹ pẹ̀fíìmù sí obìnrin pẹ̀fẹ́ pa wọn kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀ ni ò lè trend àfi láàrin crisis kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ẹ̀ níwà sí ẹyọ kán tí kankan nu yóò ṣe tára yọ rẹ kọ̀ọ̀kan bẹ̀ tí yóò go viral tẹ́lẹ̀ yóò rí mú bẹ̀ tọ̀hún ó rí mú bẹ̀ pé ẹ̀kọ́ lélẹ̀ Islam lọ́nà lóòótọ́ àfẹ́kọ́ ẹ pa ẹ̀sìn wa ni a pa ẹ̀sìn ká ẹ máa ṣe wá sí hatred sí àwọn ẹ̀sìn míì ẹ̀yin náà lẹ dá wàhálà ìsílẹ̀ fún Mùsùlùmí o ẹ̀yin lẹ lọ attack àwọn oníṣẹ̀ṣe o ẹ̀yin lẹ attack àwọn Christianity o ẹ̀yin náà lẹ sọra yín jọ headquarter lẹ fẹ́ gbé kúrò ní Ọ̀ṣun lẹ fẹ́ gbé wá l'Íbàdàn nígbà fún yín bí ṣe wulẹ̀ kó mọ tó alábòsí ni yín báyé bá ń bá bàjẹ́ lọ bàráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ́wọ́ àwù káwa náà ká mọ̀ dára bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ yìí jọ̀wọ́ yín bàbá mi ẹ jí ẹ mọ́ sùn ẹ jí dìde lóòótọ́ ní tó ṣẹlẹ̀ láàrin Wásílà àti àwọn olóòlù apá kan dùn ìlú Ìbàdàn apá kan dùn gbogbo ayé ọmọbìnrin yẹn jẹ̀bi àwọn olóòlù náà jẹ̀bi tá a bá sọ̀rọ̀ hàn ẹbí tọmọbìnrin yẹn jẹ mo ti sọ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ohun tí mo sọ lórí fídíò tá a lọ sí lọ́dọ̀ Ìlàgídàdì afẹ́sí ní part 1 and 2 mo ti sọ ẹbí tọmọbìnrin yẹn jẹ fún ẹbí àkọ́kọ́ tọmọbìnrin yẹn jẹ ni pé nígbà tí wọ́n ti announce pé kẹ́nìkan kan mọ́ obìnrin ọmọ rí olóòlù àsìkò táwa mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn mi ò jà fún ráìtì wa àti ìrí ìjà yẹn jà wáì tí wọ́n fẹ́ fi rẹ̀ ṣe sacrificial lamb ẹni tó rìkọ́dù èrò tí ń bẹ lẹ́yìn èèyàn automatically orí ẹni tí ń bẹ wájú náà dáwọn ní sure wáì tó jẹ́ pé bàbá tiẹ̀ ṣe jihad tó bá tiẹ̀ sọ pé ó fẹ́ ṣe ti Islam láàrin ẹgbẹ̀rún obìnrin láàrin 100 ọkùnrin obìnrin kódà láàrin 40 obìnrin ilẹ̀yàn tí ń rìn bẹ́ẹ̀ Kúránì wala tulhikum biaydikum ila tahluka do not invite destruction unto yourself. àánú lọmọbìnrin yẹn rí gbà o mo fi Ọlọ́run búra àwọn èèyàn tí wọ́n jẹ́ alákatakítí káláwọn ní kíní yẹn fọ́ọ̀lù sọ́dọ̀ wọn wọ́n pa ìwé ẹni bẹ́ẹ̀ bí ọba rí bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe pa Dìbórà ní Sókótó níjọ́sí máa dúró ariwo tí mo pa nígbà tí wọ́n pa Dìbórà ní àwọn lẹ́tọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó hot ni mo ṣe láti fi kọ̀ǹtẹ́mù pípa tí wọ́n pa Dìbórà wallahi káláwọn ni àwọn tí wọ́n dájọ́ ẹ pádàlù yìí Ọlọ́run ló mọ tí ò ti ṣẹlẹ̀ o ká ní àwọn ni wọ́n wà ní position táwọn ènìyàn wà torí ìkà ni wọ́n ìkà burúkú wọn láàánú lójú wọn rẹ́dì láti bá ní tó dáa jẹ́ nítorí tí wọ́n jẹ́ tí wọ́n mú bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ jí ẹ má sùn ẹ fìgbà kan sùn ọba tó lápọnlé ní nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn èèyàn yìí fẹ́ sọ ìlú Ìbàdàn di ibùdó ogun ẹ̀sìn náà fẹ́ sọdá wọ́n fẹ́ sí ṣọ́ọ̀pù sílùú Ìbàdàn gbogbo bí tiẹ̀ sí ṣọ́ọ̀pù sílẹ̀ àti bá wọn ti ṣọ́ọ̀pù èyí tá a sì rí ti àkáàsì tí wọn ajẹ́ kán mọ̀ yìí pé bó ṣe rí ó ti di ìlú mẹ́rin nílẹ̀ Yorùbá tiẹ̀ sí ṣọ́ọ̀pù sí tó jẹ́ pé gbogbo ẹ̀wọ̀n ń bá bùkún kúrò mẹ́ni o
ìlú Ìbàdàn kí ni wọ́n rí lára ìlú Ìbàdàn? Why tó jẹ́ pé ìlú Ìbàdàn ni ẹ ti gbàlejò, ìlú Ìbàdàn ni ẹ ti ń ṣe lọ́ńchì, ìlú Ìbàdàn ni ẹ ti ń kóra wọn jọ. Why tó jẹ́ pé ìlú Ìbàdàn ni ẹ plant àwọn mẹ́rin kan sí kó jẹ́ pé àwọn ni wọ́n máa jẹ́ ni tí ó máa hit àwọn tí ó máa forward fún wọn. Why ìlú Ìbàdàn nínú gbogbo ìlú? Àwọn tó jẹ́ olórí wọn ṣé bí ìlú tí wọ́n náà ń bẹ wọ́n try rẹ̀ nílùú wọn kò níyì. Why tí wọ́n fẹ́ wá sọ̀wádọ̀ tààrà wa? Ẹbí tí ọmọbìnrin yẹn jẹ ni pé ó record gbogbo nǹkan kan ní contact. Alfitnatu naima falanatullahi ala man ayqada. Jẹ́jẹ́ ni fìtínà sùn ẹni ó bá jí wàhálà dìde lanatullahi alayhi ní Latif wí. Why tọmọbìnrin yẹn kọlọ mọ làánà ọmọbìnrin yẹn o? Why tọmọbìnrin yẹn tó lọ tó wá jù sórí afẹ́fẹ́? Àwọn ọmọ ayé òde òní Ọlọ́run ló mọ bí wọ́n ṣe máa ń ronú. Ẹbí tọmọbìnrin yẹn jẹ nù. Ẹ wá rí ẹbí tán bàbá olóòlù ó pín sọ́nà méjì. Ẹbí àkọ́kọ́ ilé tó burú gan ni wípé láti máa gbé ọ̀rọ̀ sọmọbìnrin yẹn lẹ́nu pé òun bleed nígbà tọmọ yẹn ò bleed. Àrò òun ọ̀bá lẹ̀ mọ́ nígbà tí ó sì ń kankan tó ṣe. Kí ló dé tá a fẹ́ máa lo packaging? That's point number 1. Point number 2, olówó tán gbà lọ́wọ́ ẹ̀. Àwọn owó kan bẹ tó jẹ́ owó òríra. Tẹ́yìn owó yìí pé kí la fẹ́ fi owó báyìí. Owó tí wọ́n gbà lọ́wọ́ yẹn is point number 2. Ọmọbìnrin yẹn jẹ̀bi pé wọ́n kéde ooru òfin yẹn lóhun nìkan láì ní àwọn tí wọ́n jọ team up. Àwọn jẹ̀bi pé wọ́n lo packaging. Mo ti sọ bí wàásù tó kọjá lọ. Bẹ́ẹ̀ bá ń sẹ́sìn tí ò bá fọ̀ làjú kún yóò máa ní problem o. Gbogbo ẹlẹ́sìn ilẹ̀ Yorùbá ẹ̀ wájà fọ̀ làjú kẹsàn. Àwọn tó gbẹ̀sìn wá tá gbẹ̀sìn lọ́dọ̀ wọn, wọ́n fọ̀ làjú kẹsìn wọn fa. Ibo làwa ti gbé tiwa wá? Mùsùlùmí package, Christian lo package, traditionalist lo package. Ara wọn Mùsùlùmí làwọn kan tí wọ́n ní wọ́n bí ọmọ kan, Kùránì ń jábọ́, Kùránì tẹ̀lé wá látọ̀run. Ibo lọ́lọ́run ti ṣerú ẹ̀. Wá ìtọ́lọ́run ṣerú ẹ̀ nígbà Nábì bẹ láyé. Ó ṣe jẹ́ pé lọ́dọ̀ tí ń lọ́mọ tẹ̀ ní Kùránì ọ̀tẹ̀ lọ́mọ wá láti oyún. Pẹ̀lú ẹ̀jẹ̀, bàbá láàárọ̀ ni package ni. Àrínú àwọn ẹlẹ́sìn Christianity tí wọ́n láwọn lè jí òkú. Ládùúrò òkú tí ń bẹ mọ́ṣúárì. Ládùúrò òkú lára. Táwọn èèyàn wọn fẹ́ lè sọ pé gbogbo tó bá gbà wọn sí tán. Ẹ̀ ṣe lọ bá wọn jí. Àwọn kan tó ń yọ apá, ọmọbìnrin kan tí ń yọ apá kiri, tí wọ́n pa àwọn làwọn náà apá ẹ̀ wọ́n bá sì rí ẹ̀ ṣe jù. Package ni lásìkò táwọn orílẹ̀-èdè kan bẹ lórí technology ara rú ẹ̀ ní tàwọn traditionalist náà packaging kákànjọ dẹ́rù bara wa kí mùsùlùmí ó káwọn yóò lè believe pé agbára ń bẹ ní Islam káwọn yóò lè believe pé agbára ń bẹ ní Christianity káwọn yóò lè believe pé agbára ń bẹ ní òṣèṣe ká máa wá lo packaging tó bá jẹ́ pé lódodo ni tọmọ yẹn wí tọrọ mọ yẹn fi Ọlọ́run búra pé ẹ̀jẹ̀ ò jáde lára òun kankan ò lè so tó bá jẹ́ bẹ́ẹ̀ packaging nìyẹn kò bófin Ọlọ́run kò bófin tayé kan ìyẹn lẹbi tí wọ́n jẹ àmọ́ o ewúrẹ́ ti wọlé ìyá aláwo ọ̀rọ̀ dogun pẹ̀lẹ́ báyìí o bí àwọn èèyàn yìí ṣe pariwo jáde ló mú mi change mind àti lọ sí kóòtù ọjà bíi pé àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ náà níwọ̀n kí ní fínísì bí wọ́n ṣe ṣe lórí àfà tí pásítọ̀ kan lu ẹlẹ́hà níṣẹ́yìn nìyẹn àwọn náà ní wọ́n discourage wa táwa ò fi dá sí mọ́ wọ́n bú wa àfọ́n ní unity sọnù ẹ sọ báyìí tí ń ṣẹlẹ̀ ń sẹ́yìn ní láì mọ̀ bá ti lọ ìyẹn ló jẹ́ káwa withdraw lórí ọ̀rọ̀ sẹ́yìn tó ní àárọ̀ yìí kí ni wọ́n ṣe fáfáyìn ọmọ tí incident ti ṣẹlẹ̀ pẹ̀lú òun àtàgbàlá Gabriel kí ni wọ́n ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn ibà wọ́ọ̀nù wọn ebi yẹn jáde tẹ́ ń sọ wípé ẹ̀sìn wo ní bẹ́ẹ̀ lára tiẹ̀ gan lọ́mọ títí ń ka Kùránì lọ́mọ títí ń ka Kùránì ẹ̀ ìtìjú mi ẹ̀ mọ̀ báwọn yẹn ń rìkọ́ọ̀dù gbogbo àwọn madness yín yẹn pamọ́ ni ẹ̀ kí n tìjú mi aláìsàn mi ń kọ́rọ̀ jùlọ Rasheed kò sẹ́ni tó píìkì nínú yín ni ọ̀rọ̀ ọmọ tó wá látọ̀dọ̀ Àgbàlá Gabriel ìbọlẹ̀ bá jálẹ̀ ni o sọmọ yẹn ti dà fáà sóti á gbogbo Kùránì sórí sí ti ń ṣe wáàsí abẹ́ ti sọ́ di lè mọ́mú bì kan ọ̀kan tó nìyẹn tí ń bá ní kí n máa kà mọ́dà tẹ̀ tó jẹ́ pẹ́tọ̀ ní nǹkan bẹ́ẹ̀ ní intention ọ̀tọ̀ ní nǹkan bẹ́ẹ̀ mọ̀ gbé jáde ẹ sá wà desperate láti ní network ilẹ̀ wà at all cost ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ káwọn èèyàn yìí kan fi àṣẹ politics wọ́n ti fẹ́ sọ ọ̀rọ̀ ọmọ Wàsílà yẹn wọ́n ti fẹ́ sọ di politics ẹ dẹ̀ má gbọ́kànlé ìjọba láti jẹ́ ìta àti pariwo radical ideology ọ̀rọ̀ wọ́n gbàlejò wá bàdàn àwọn bandit wọ́n wọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé the same ideology dem preach làwọn èèyàn yìí náà preach apariwo nígbà náà lọ́hùn kọ́nà wọn tó wá tó àṣírí wọn pé n tí wọ́n gbé dání pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn táwọn èèyàn wà lọ́ọ̀ yọ jáde pé ẹ̀sọ́ báyìí ẹni ẹ̀sìn yẹn ní apá ẹ̀sọ́ báyìí ẹ̀sìn yẹn ní kẹ̀kẹ́ lórí ni ẹ̀sọ́ báyìí ẹ̀sìn yẹn ní kẹ̀kẹ́ lọ́wọ́ ni ẹ̀sọ́ báyìí wáyì tó jẹ́ pé n tó burú lẹ́yìn mú jáde nínú Islam ẹ̀rí tó dá mú jáde kí ló dé tó jẹ́ pé gbogbo tiyín àfikẹ́ ẹ̀sá dá wàhálà sílẹ̀ gbogbo bí tẹ́ bá dé wàhálà lè máa dá sílẹ̀ bàbá mi Olúbàdàn lẹ́bàdàn kùnúlé àwa dìfì màbúdá mi náà síkàrí wàmúdọ̀mú náírì mi tẹ̀sítẹ́ síkàrí sàràrí wàmúdọ̀mú náírì mi tẹ̀sítẹ́ síkàrí sàràrí kùnúlé àwa dìfì gbogbo ọ̀rọ̀ tẹ́ bá rí tó di nǹkan láláyé tí ń dọ̀gbùlà màbúdá mi náà síkàrí láti ibi kékeré ló ti bẹ̀rẹ̀ láti ibi pínpín ló ti bẹ̀rẹ̀ nítorí pé kí ni kùnúlé àwa dìfì màbúdá mi náà síkàrí wàmúdọ̀mú náírì tẹ́ bá rí iná tí ń dò búlàbúlàbúlà tó didi mọ́tò ìpó ń jóná ó bẹ̀rẹ̀ láti pípé nǹkan kankan sára wọn sára bó ṣe sára wọn yẹn ló múná kékeré bó ṣe di ńlá mọ́ wọn lọ́wọ́ kò yé wọn ni o. bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bó láti manage situation yìí táwọn èèyàn ò ní ti àtàrà ọ̀rọ̀ yìí stage come back ayé ti mọ̀ wọ́n pé òṣèbí ni wọ́n ìkà ni wọ́n bó ni wọ́n ṣe nílùú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí láti fi stage come back. bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n máa ń pòwe kan lẹ̀ Yorùbá wọ́n á ní ẹlẹ́yọ̀rọ̀ náà lọ náà kẹ́ẹ̀kọ́ bá tiẹ̀ jackal náà ń pè lẹ́lẹ́yọ̀rọ̀ wọ́n tún pè ní fox lédè òyìnbó ẹ̀dìyẹ lòún máa jẹ láyé john ẹnìkan tó lágbo adìyẹ poultry
ní làwọn adìẹ ní géètì kan ni wọ́n gba ọ̀nà géètì kan ibi tó tóbi sí wọ́n fọ́n jáde ní táìmù tí jàkáà ẹlẹ́yọrọ tó yọ wọbẹ̀ tó ń fẹ́ máa jẹ wọ́n láti tó fẹ́ máa jàdìẹ bàbá yẹn àtàwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní lé àwọn adìẹ yẹn wọnú ọgbà padà lẹ́nu àká ìkan wá sọ fún ẹ pé àbà ó ṣe lé ẹlẹ́yọrọ lọ́nà ó wá fàbọ̀ fàdìyẹ ẹlẹ́yọrọ jẹ́ ọ̀làdìẹ fáwọn adìyẹ lẹ̀ ẹlẹ́yọrọ gangan ni main target main enemy òun gangan ni kò target lé kúrò tó bá ti lé kúrò ní environment bí àwọn adìyẹ wa wàá padà bọ̀ wàá fàbọ̀ fàdìyẹ àwọn ẹlẹ́yọrọ ni wọ́n ti yọ wọlé àwọn ẹlẹ́yọrọ tẹ̀ ń dá wàhálà alẹ́ káàkiri ìlú mẹ́rin ni wọ́n dá wàhálà alẹ́ sínísìn tọ́jọ́ pọ́nà ló mọ̀ tí ó parí àwọn wàhálà yẹn àwọn wàhálà yẹn ó dákú ni kò kú ìlú mẹ́rin ni wàhálà wà ń bẹ báyìí tó jẹ́ pé àwọn ni wọ́n dá sílẹ̀ tí wọ́n bá lọ dá sílẹ̀ nílẹ̀ Ìbàdàn báwo ni ètò ìdìbò tí ń bá òsè ní ìran fìtínà wọn yìí lọ́wọ́ torí kò sí tó kan olóṣèlú tẹ́ ẹ bá pariwo dọ̀la pé kíjọba bá yín dá sí kíjọba bá yín dá sí ìjọba lè má dá sí o tó lóṣèlú bá rí pé nuisance value wọn ó pé àwọn láti lo nuisance value wọn olóṣèlú rẹ́dì láti gbé wọn mọ́ra o tí wọ́n bá rí pé wọ́n ní nuisance value táwọn lè fi dà kan rú torọ́pọ̀ àwọn olóṣèlú ń bẹ tó jẹ́ pé nbí kan dà kan rú ní fún ẹ̀rọ náà wọlé o ètò òbò níbọ̀ yìí nígbà àwọn èèyàn yìí fẹ́ fẹ̀ lójú ìbáwò láti pa náà bàbá Olúbàdàn lẹ̀ Ìbàdàn báwo lẹ́sìn pé àwọn olóòlù báwo lẹ́sìn pé ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí ẹgbẹ́ àwọn ìjòyè kan dìde kan lọ yanjú ọ̀rọ̀ yẹn ẹni tó bá yẹ kó ṣe sọ́ọ̀rì kó ṣe sọ́ọ̀rì owó tí wọn bá gbà lọ́wọ́ ara wọn kan dá padà ẹni tó bá yẹ kó gba wọ́nì pé láyé rẹ kó gba wọ́nì ẹni tó bá yẹ ká sọ fún pé ẹ̀rì package ayé ti lajú kọjá ilé ìtẹ̀ǹdẹ̀wò yìí ẹ sọ fún wọn torí dúró kàmá yẹ dúró dáàrú máa ń yẹ dúró kàmá yẹ dúró dáàrú adáàrú yẹ dúró àlè yí bí bàbá ṣe ń yí báyé bá ń yí kàmá báyé yí ẹni tí ò báyé yí olúwa rẹ̀ á bá gbà lọ bí wọn ṣe kọ́ nílẹ̀ Yorùbá nìyẹn ayé yí ọ̀rọ̀ wọn tìyàn mọ́lé generation tí ń bá òní gbà o àbáwọn ọmọ tó jẹ́ pé ọmọ ọdún mẹ́wàá tí ò máa báyàn sọ̀rọ̀ nípa ti bẹ ní space orí àwọn ọmọ yẹn pé ju ti àwa generation sí lọ́ba ìfà kíkìní yẹn má lọ jẹ́ pé ọṣẹ ọ̀nà àbùkù ni ó fi wá èèyàn máa yí bí bàbá ṣe ń yí ni mùsùlùmí ẹ̀ move pẹ̀lú gbà christian ẹ̀ move pẹ̀lú gbà traditionalist ẹ̀ move pẹ̀lú gbà ẹ yí bí bàbá ṣe ń yí bẹ́ẹ̀ bá yí bí bàbá ṣe ń yí ọ̀dọ̀ ṣe máa yí lára o ẹ lọ package gbogbo ká máa gbé ọ̀rọ̀ síyàn lẹ́nu sọ pé òun bleed kò bá ìgbà àsìkò yìí mu kò bá ìgbà mu ní tí ó bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ lásìkò táwọn orílẹ̀-èdè kan wà lórí technology ẹ lọ wo Saudi Arabia ẹ lọ wo ten plan fún wọn ní home city tó wà ní Jeddah ten plan lọ́wọ́ the first robotic city throughout the world billions of dollars ni wọ́n ná sí ètò ga jù nínú tí wọ́n plan ni pé wọ́n fẹ́ gba world cup ní 2032 world cup tó fẹ́ gbà ibi tí wọ́n ti gba final ball yẹn ní home city náà gbé sí wọ́n lọ gbé stadium yẹn wọ́n lọ gbé sí 120-story building 1,500 feet 120-story buildings Cocoa House tó wà ní Ìbàdàn ìyẹn ga jù lọ ní ìgbà mẹ́wàá tàbí let's say ìgbà méje kó wá jẹ́ pé orí rẹ̀ ní stadium wà stadium tí ó gbà yan 46,000 èèyàn láti dókòó confidently tí wọ́n sì wọ bọ́ọ̀lù orí ibẹ̀ náà dẹ̀ ní fìdí wa ẹ wo bó ṣe ga tó ẹ wo ń táwọn ń ṣe ẹ wo ń táwọn ń ṣe nílẹ̀ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ sọ wá dárò òkú ẹ lájú ni aláìsàn mi ń kún rọ́jú ló rọ̀ ṣe ẹ dákun kí ló ń bí wọn nú bí pé mo lọ fíṣítì wá sílá èmi náà dẹ̀ lu ọgbọ́n àgbà fún wọn ìgbà tí mo dọ̀hùn mo pọ́n wọn lé àwọn ọmọ ilẹ̀ tí wọn kì í pọ́n lé ẹ̀rí tí wọ́n pọ́n wọn lé ni tí wọ́n sọ pé a consult wọn àsọdùn wọn wọ́n rí i pé kíní yẹn ti bá gbogbo plan àwọn jẹ́ wọ́n fẹ́ lò láti fi stage comeback kára yọ wá padà rí wọn nírí èèyàn rẹ̀ kí ló wá rò pé èèyàn gidi ni wọ́n pé wọ́n fight fẹ́tọ̀ ìlú ẹ̀tọ́ ìlú la fẹ́ fight fún lóòótọ́ àtàwa náà including àwa náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fọgbọ́n ṣe o ẹ má jẹ́ kí amúrọ̀bà ó gbẹ̀yìn kúlé wọlé bí a ti ń parí ìjà o ẹ jẹ́ ká ronú dáadáa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kóòtù kò sí kóòtù ó gba ìrònú sí gan àwa náà ti pìpì àlọ́yà bẹ̀ tó bá ronú o ọ̀rọ̀ yìí gba ìrònú pẹ̀lú báwọn kìíní yìí ṣe fọ́n jáde they have an hidden agenda lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ Ìbàdàn wọ́n ní hidden agenda kán máa lọ dá ibùdó ogun sílẹ̀ nílùú Ìbàdàn tí Ìbàdàn ní òsì ní wọ̀ ẹ jẹ́ ká tètè lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fàdìyẹ mo sọ̀rọ̀ wọn dáadáa níbẹ̀ ohun tí wọ́n gbé jáde ẹlẹ́ẹ̀kejì àwọn wàásì tí mo ṣe l'Ógbómọ̀ṣọ́ mo fura pé wàásì yẹn hì tí wọn pẹ̀lú tí mo sọ wípé àwọn analogy téèyàn fi di reasoning faculty èèyàn téèyàn fi burst brain èèyàn pé orí ẹ̀ ti kú dídìde why to hate Christian why to hate traditionalist why to hate everybody nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kí ló dé tó jẹ́ pé nígbà tó o bá fẹ́ gba ẹ̀jẹ̀ lọ hospital kí ló dé tó kí n béèrè pé ṣẹ́jẹ̀ Christian ni àbẹ́sẹ̀ traditionalist wọ́n á fún ẹlẹ́jẹ̀ wo ní béèrè o mo wá padà tó wá post ẹ̀ torí mo fẹ́ wo pé ṣé nǹkan yìí ló dùn mọ́ ni mo wá kó 18 questions mo kó jáde mo post ẹ̀ sórí Facebook láàrin 12 hours ẹ wá wo èbú ẹ wá wo èpè gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi dá wọn lóhùn ẹ ránú Ọlọ́run níbo ni wọn o tó bá jẹ́ wípé tí mo gbé dání mi ò wà convinced lórí ẹ̀ ni ibi tẹ́ hàn mí lè mọ̀ tí ó yẹ kí n ti padà ẹ má dúró nǹkan tẹ́ ṣe fún mi nítorí kálàfíà lè wà nílẹ̀ Yorùbá ẹ má fìtínà tẹ́ fojú ọ̀tá mi rí àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣètò kòkó larọ̀ tá lè ẹ̀ ń bá mi lẹ́ni tó tún le jù tàtẹ̀yìn wá lọ mélòó lára yín mélòó lára gbogbo yín èmi nìkan ni mò ń ṣe kì í báyìí èmi nìkan ni mò ń ṣe yín ríẹríẹ lẹ wá ń da akótọ́bánu lẹ́ ń tàn ọ́ tún gbọ̀n ó sì aláìsàn mi ń kún rọ́jú ló ń rọ̀ ṣe é sẹ́yìn nìkan lẹ́ẹ̀dá ayé ṣe ni mo béèrè question 18 lórí péjì yẹn
káwọn èèyàn wọn wá fọ́n jáde wọ́n wá gbọ́ débi pé the same èébú tí wọ́n búbọ̀ náà wọ́n tún máa repeat the same method tí wọ́n lóbọ̀ náà ni wọ́n tún máa nílà káyì. wọ́n sọ fún yín pé torí tí lọ́lọ́run fi dáyé ni mo ti sọ yẹn rí tó darí wọ́n gbà yẹn torí mùsùlùmí nìkan kọ́ lọ́run fi dáyé torí ènìyàn lọ́lọ́run fi dáyé. ẹtún tún yẹn náà gbé torí ènìyàn la fi dáyé àmọ́ adá ènìyàn torí kó lè wá sí lọ́nà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. mo kọ́ sórí kí nìyẹn mo ní humanity first àwọn kan jáde nígbà tó jẹ́ pé wọ́n lajú kún ẹ̀kọ́ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ àìmọye èèyàn tó lọ yunifásitì tí yunifásitì ò kọjá lára ẹ̀ àìmọye ẹni tó lọ Cairo tí Egypt ò kọjá lára ẹ̀ àìmọye ẹni ó lọ Saudi tí ò rí ọ̀làjú Saudi mú wá ìwà oko ìlú táwọn olùmọ̀ lòun lọ gbé wálé. mo sọ níbi lecture yẹn mo ní ẹ wo for example kí ló dé mo sọ níbi write up tí mo kọ jáde mo wá kọ 18 mo kọ jáde pé 1 tí ẹ̀jẹ̀ bá tán tí wọ́n bá ní ká ìgbẹ̀jẹ̀ lọ hospital kí ló dé tẹ̀ kí n béèrè pé sẹ́jẹ̀ Christian ní àbẹ́jẹ̀ traditionalist tẹ́ ẹ bá fẹ́ ṣe kidney transplant fẹ́ni tó bá ní kidney problem ẹ ní béèrè pé kidney tẹ́ yọ yìí ṣé ti church ni àbí ti Christian àbí ti ilé traditionalist ẹ ní béèrè paracetamol àtàwọn oògùn tẹ́ ń lò ẹ ní béèrè pé ṣé kìí ṣe pé church ni ló ní company tí wọ́n ti produce eléyìí surgeon tó fẹ́ operate lásìkò emergency ẹ ní béèrè lọ́wọ́ ẹ̀pẹ́ni tó fẹ́ sọ operation yẹn dàpẹ́ dàgbóná ẹ já béèrè mùsùlùmí ni ẹ àbẹ̀lẹ́sìn Christianity ọ̀ gbọ́dọ̀ fọwọ́ kan tiwa ẹ ní béèrè ẹ ń jẹun ìrẹsì ẹ̀wà iṣu gbogbo oúnjẹ ẹ ní wádìí pé ta ló pin kínní bóyá kìí ṣẹlẹ́sìn rẹ ni náírà owó tó ná dọ́là pound sterling yan gbogbo owó riyad tó ná ọmọ ibi tó yẹn ti dé kó tó kàn yẹn lọ́wọ́ kí ló dé tó dànù the same owó tí wọ́n fi ṣètọrẹ ní church the same owó náà wọ́n lọ fi ṣètọrẹ nílé Ifá the same owó náà wọ́n tún mú wá mọ́sálásí kò yé ẹni kí ló dé tó rí jáde owó yẹn owó tá sẹ́wọ́ ti gbà tó gbà tó fi tí nǹkan ọmọkùnrin ti yí nínú wọ́n gbàgbà nígbà ọ̀sàdùwà látọ̀ gbà mí ìṣọ́ ọmọ ọlọ́run ò sọ bá ìka aláàánú lọ́lọ́run ọlọ́run ò ní gbogbo yẹn ní kí ló dé tẹ̀ ronú oxygen tá mí símú kí ló dé tọ́lá wò sí oxygen táwọn Christian lọ́tọ̀ táwọn traditionalist lọ́tọ̀ táwọn mùsùlùmí lọ́tọ̀ bí natural disaster bá dẹ̀lú kan gbogbo ẹni tí ń bẹ́lú yẹn ni ó forí kò ọjẹ́ ìjì atẹ́gùn òjò ni o ọjẹ́ ilẹ̀ rírí ni o atẹ́gùn yẹn ò ní wò pé ilé lè má mú lélẹ́yẹ jẹ́ filẹ̀ ilé pásọ̀ lélẹ́yìn gbọ́dọ̀ débẹ̀ ilé babaláwo lélẹ́yìn náà yóò kó gbogbo àdúgbò yẹn kọ́ni tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba mi ń pòwe fún yín ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ̀ ń lo íńtánẹ́ẹ̀tì papọ̀ íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ẹni tó ṣe ó ti ẹgbàá pé kò sí ti dọ́lọ̀ lẹ́ni tó ṣe íńtánẹ́ẹ̀tì the same íńtánẹ́ẹ̀tì tí wọ́n lò tọ́ ọ̀rá dẹ́ta gbogbo owó tó ń san ọmọ bí tó ń sanwó yẹn sí o mẹ́ni tí ń gbowó yẹn bóyá ẹni tó takò ẹ̀sìn rẹ̀ ní í ṣe lórí íńtánẹ́ẹ̀tì kan náà tí wọ́n ti ń sọ̀rọ̀ the same thing Christian yóò sọ̀rọ̀ mbẹ́ the same thing traditionalist yóò sọ̀rọ̀ mbẹ́ lórí the same íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀kọ́ ayé bá ń kọ́ physics chemistry history àti social gbogbo tó jẹmọ́ art gbogbo tó jẹmọ́ science gbogbo àwọn ẹ̀kọ́ ayé yìí ṣé ẹlẹ́sìn kan ló kó jọ ni gbogbo wa àjọdá ọpọlọjọ láyé fi wà interesting ló fi ṣe gbé ọlọ́run sọ fún wa nínú alukur'an ọlọ́run sọ pé ya ayu anas ọ̀rọ̀ humanity ni ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀ ìjẹ́nìyàn lọ́lọ́run fẹ́ bá yín sọ ya ayu anas inna khalaqnakum min dhakarin wa untha waja'alnakum shu'uban wa qaba'ilan lita'arafu inna akramakum indallahi atqakum ọlọ́run ní ẹ gbọ́ mo pé ẹ̀yin ènìyàn humanity lọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ọba mi fẹ́ sọ̀rọ̀ humanity ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó wá kọ́kọ́ gbé ọ̀rọ̀ humanity síwájú bọ́ ọba mọ̀ tí ń jẹ́ nìyàn ẹ̀sìn ó yẹ bọ́ ọba mọ̀ tí ń jẹ́ nìyàn ìkà ló yà ọlọ́run ni mo bẹ̀ yín ènìyàn mo dá yín lára ọkùnrin kan àtobìnrin kan waja'alnakum shu'uban wa qaba'ilan mo wá ṣe yín ní tribe by tribe nation by nation continent by continent shu'uban wa qaba'ilan lita'arafu just for recognition kẹ́ ẹ̀ lè dára yín mọ̀ ni mo fi ní kẹ́ ẹ̀ wà ní nation by nation ọwọ́ àṣẹ̀ṣẹ̀ gbé wá pé inna akramakum indallahi atqakum tẹ́ ẹ bá wá mọ̀ra yín tán ènìyàn lẹ́bàá díìl ara ènìyàn rẹ̀ ti ṣe lọ́hùn ẹni tó dáa jù níwájú ọlọ́run lẹ́ni tó bẹ̀rù ọlọ́run láàrin yẹn ẹ̀dá ẹgbẹ́ kí wọ́n á ní mo wí tó wá dariwo tẹ́ ẹ̀dẹ̀ ń pariwo bíi jaka ẹ̀ ń pariwo bíi kẹ́tẹ́kẹ́tẹ́ inna ankara al-aswati la sawtul hamir omi ò ní sẹ́mọ́ nítorí akéwà góòlù wọ́n jáde lẹ́ẹ̀ márùn lójúmọ́ ṣé wọ́n gbà sọmọ ẹ lọ́pọ̀ lọ́ni ṣé nítorí nítorí ẹ̀jẹ̀ tó mu ṣé nítorí pàkásì yẹn bẹ́ẹ̀ tó fẹ́ dá wàhálà alẹ́ níbàdàn ẹrú ọlọ́run kan ló pè mí lórí ọ̀rọ̀ yẹn ló jẹ́ kọ́ ọ̀rọ̀ yẹn wà ní tẹ́sí ìlú òyìnbó ló wà ó ní ẹ dìdí ẹ tètè lọ pa náà ọ̀rọ̀ yẹn káwọn èèyàn yìí tó sọ di wọ́ọ̀wọ́ nílẹ̀ ìbàdàn lílọ tí mo lọ yẹn ló dùn wọ́n tó rán rí then 400,000 naira nígbà jẹ́ kọ́ ọmọ àwọn oníṣẹ̀ṣẹ̀ ni ẹ̀ sì bẹ̀rù ọlọ́run pẹ̀lú àdàpárọ̀ mo fi ọba tó ní mi búra kò sí tó kàn mí you don't have any moral right láti bi mí léèrè wípé kí n máa wá sọ wípé mo ṣe nǹkan kan kí ni tèmi àti ní ti jẹ́ bẹ́ẹ̀ mo fi ọba tó ní mí òun ni mo fi búra wípé níjọ́ tí mo ti ń bẹ láyé kò sí babaláwo kan tó lè sọ wípé mo jókòó wájú òun báyìí wọ́n sọ pé máa yẹ nǹkan wò fún mi tàbí máa ṣe nǹkan kan wò fún mi omi ń sọ̀rọ̀ bí wèrè ẹ̀ ń fa àké sin kí lọ́kàn mi ò ṣe rí nínú ayé mi ò ní tẹ́ ní ìdàtí bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹni tí bá ń dáadáa parọ́ mọ́ọ̀yàn ẹ̀ mọ́ tí kò rà ń sọ nípa wọn gbogbo nǹkan wọn yóò nítumọ̀ níjọ́ tẹ́ tí ń bà mí lórúkọ jẹ́ mo tún great sí ni mo ń greater than all of you ayédèrú pé mo ń sọ nǹkan tó mọ́ gbẹ́dá ilẹ̀ Yorùbá ẹja síra wa lọ́kàn mùsùlùmí nu wa ẹlẹ́sìn Christianity nu wa ẹja síra wa lọ́kàn ẹ má jẹ́ ká gba àwọn èèyàn yìí láàyè kán wá sọ wá dọ̀tá ara wa o mùsùlùmí ẹ stop láti máa bú àwọn ẹlẹ́sìn
ẹ̀yin ẹlẹ́sìn mi náà iná stop láti máa bú mùsùlùmí àjọ nílùú mi ìtajọ gbé ilẹ̀ Yorùbá yìí lájọ gbé. Ẹ má jẹ́ káwọn tí wọ́n ti gba contract láti àwọn tribe mi ti bẹ Nàìjíríà láti wá dalẹ̀ Yorùbá rú ẹ má jẹ́ kán ráyè tọwọ́ bá níwá o. Wàláhì ilé tí wọ́n tó fẹ́ sílẹ̀ Ìbàdàn tí wọ́n bá yìí sí tán wọ́n padà bọ̀ wá bá bàbá Olúbàdàn ẹ lọ wo iye ọba tí wọ́n ti yẹ̀yẹ́ o. Ọba tó bá tẹ̀lé tiwọn tó ronú bíi tiwọn lọ́lá pẹ̀lẹ́ lọ́dọ̀ wọn o. Ọba tó bá nílà àká ètò sọ pé tẹ́ ẹ pé wá yóò kì í ṣẹ̀sìn ọ̀tá ni wọ́n mú wọ́n lè sọ pé òní ọ̀kọ̀ọ̀kọ̀ wọná. Gbogbo eléyìí báyé bá ń bá bàjẹ́ lọ bàráyé bá ń bá bàjẹ́ bọ̀ ká sọ́wọ́ àwù káwa náà ká mọ̀ dára báyé bá ń bá bàjẹ́ lọ bàráyé bá ń bá bàjẹ́ ká sọ́wọ́ àwù káwa náà ká mọ̀. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹja síra wa lọ́kàn ẹ wá níbo tá a bá tọ́nà fi wá lọ́wọ́ àwọn tí wọ́n wọ Odò Ọ̀yọ́ National Park kò rí bẹ́ẹ̀ láwọn state mi o ẹ rí i pé mo sọ ń gbà yẹn pé náà Yorùbá ariwo lórí eléyìí tí wọ́n fẹ́ dálẹ̀ yìí náà ariwo ni wọ́n mẹ́ta okun ẹ̀sìn ilẹ̀ nílùú Ìbàdàn. Ọ̀rọ̀ òṣòlóòlù bàbá Olúbàdàn sọ pé ju agbára wọn lọ láti control rẹ̀ kí bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kán pé bàbá wa Ìmáàmù Ìbàdàn kán pé àwọn àfáà wa Rọ́bítà kán pé àwọn àfáà wa ní Ìtìhad kán pé àwọn náà kán ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ẹ bá wọn ṣètò ẹ má jẹ́ kán ta abẹ́ ọ̀rọ̀ ọmọ yìí kan lọ sọ́dọ̀gbọ̀n ọ̀tọ̀ ní tèmi náà tí mo rò tẹ́lẹ̀ mo rí ọwọ́ tí wọ́n gbé ló jẹ́ kí n tètè padà àwọn èèyàn yìí wọ́n ní hidden agenda gbogbo wa nílùú Ìbàdàn ẹ jẹ́ ká unite lẹ́yìn bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá tó ní làákàyè tọ́nà fún ní wisdom bàbá tó rí wájú tó rẹ́yìn bàbá tó wà connected káàkiri ni bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn is one of the most respected monarchs in Africa ẹ jẹ́ unite lẹ́yìn bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá Olúbàdàn ẹ̀yin náà wá gbé committee tìde kán bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ níta bá ń ṣe tí ní aráàlú lára kán rí package Christian ní tí wọ́n ń ṣe tí ní aráàlú lára kán rí package traditionalist ní tí wọ́n bá ń ṣe tí wọ́n ń tìyàn mọ́lẹ̀ káwọn náà ó rí package we are no more in stone age this 21st century a computer age a technological age lásìkò táwọn orí ìlú tó ń lajú láyé àníkẹ́ni kankan máa ṣe tradition kò sí ìlú tí ò ní tradition rẹ̀ òǹkàlùkù ló ní nǹkan tó jẹ mọ́ tán fi pé àwọn ní native ìlú kan bẹ̀tí ká package carry package ẹni tí ò bá lọ bí ìgbà ṣe ń lọ wàláhì ohun tó ń bá gbà lọ ẹ̀sìn tó bá move pẹ̀lú ìgbà yóò mọ̀ relevant títí ayé ni ẹ̀sìn tó bá dúró tí ò move ìnirọ̀ ètò òkú falimáyé yẹfṣudu ìsáàtọ̀ bá wà ní làmúyẹ jírí làmúyẹ tv omi tó bá dágún sójú kan wàláhì ó máa ń rùn ni omi tó bá ń sàn òun ló lálàáfíà kí ló dé dá ìtakú sójú kan àníkẹ́ jíǹjì Kùránì àníkẹ́ jíǹjì bá nàbí ṣe nǹkan àmì ẹ̀ fi ọpọlọ ṣe Ànábì náà ti sọ pé ní tí mo bá pa yín láṣẹ ṣe ní tẹ́ ẹ bá lágbára tọ́lọ̀ bá pa yín láṣẹ ẹ make sure pé ṣe àmọ́ tẹ́mi Ànábì bá pa yín láṣẹ ní tó bá convenient tó possible nínú ẹnì kẹ́ṣe ó wà nínú àdìsọ sọ yìí gbogbo eléyìí tí mo wí mo fi kì wá nílọ ní báyé bá ń bá bàjẹ́ lọ báyé bá ń bá bàjẹ́ ká sọ wà wù káwa náà ọmọ ìyá mi Sunday Igboho sà orílẹ̀-èdè fi labú àfìgbà tó forí làájá mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orí kìí ṣe gbogbo orí tó bá jìyà ní gbàdùn wàdúrú tó forí rọ́ kọjá níjọ́ tí wọ́n kó bàn wá bẹ́ẹ̀ nílé níjọ́ tí wọ́n lé ẹ nílùú lọ́jọ́ tí wọ́n tiẹ̀ mọ́lé tó deserve lọ́jọ́ tó fẹ́ wẹ̀rù plane tí wọ́n gba passport náà tó embarrass ìyàwó ẹ̀ ọjọ́ tó fẹ́ tó dámọ̀ràn kó ń bọ̀ wá pé ìyá rẹ̀ kú ó di dandan kó rí bí ìyá rẹ̀ fẹ́ tó fẹ́ fẹ̀gbẹ́lé wọn àmọ̀ jẹ́ kó rí sáré kó mọ̀ gbà tí ìyá rẹ̀ máa ń wọ̀ kùtù ó ti jẹ́ ìyà kọjá àfikún jẹ̀gbádùn rẹ̀ ẹni ọba sọ pé orin tọ́lọ́run ṣe fún èyí pọ̀ ó ń tọ̀hún dá ó yẹ kán yẹ orí ẹ̀wò kán gbé lọ Socratic hospital ó ṣe bẹ̀rẹ̀ ní tó rẹni tí ń sori káàkiri ayé ni ẹ àmọ́ olóyè Sunday Igboho àwọn alákatakítí àwọn kan bẹ̀ tí wọ́n tó sẹ́ sábẹ́ olóyè Sunday Igboho àwọn èèyàn retí pé máa sọ̀rọ̀ lórí ètò jáde nílọrin tí ń pé àfẹ́ ìwọ ẹkùn nílùú Ìlọrin mo ti tan kámẹ́rà mo ti fẹ́ sọ̀rọ̀ burúkú kí n tó wá gbúrò pé ọ̀kan nínú àwọn alákatakítí agent wọn ọ̀dàlẹ̀ kó lè nú wọn ó ti sáré pé olóyè Sunday ó ti pe tìlọrin náà òun náà ní sọ̀rọ̀ olóyè òun náà ní sọ̀rọ̀ ẹ̀tún wọn àwọn èèyàn yìí náà ní ń bú traditionalist àwọn náà ní ń sọ̀rọ̀ traditional wọn bú Christian àwọn náà ní ń sọ̀rọ̀ Christian ó ti sáré pé wọn pé ẹja parí ọ̀rọ̀ tọrọ rí pé gúrùpù bí táwọn fi ń da ilẹ̀ Yorùbá rú ibẹ̀ nílẹ̀ Yorùbá fẹ́ bọ́ọ̀lù olóyè Sunday Igboho ìrìn àjò ní ọ̀jọ̀ra yín o ẹ̀rìn lọ́tọ̀ọ̀tọ̀ kó ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó ń kálukú ọmọ yòówó tó pa o ẹ má gba àwọn alákatakítí láàyè olóyè Sunday Igboho iṣẹ́ tẹ́ gbé dání bó ṣe dáa tó tí gbogbo òlú fẹ́ràn rẹ̀ tó ọwọ́ àwọn alákatakítí yẹn ó lè bà nǹkan jẹ́ Ọlọ́run ní bá ṣẹ́jẹ́ fún yín o níta gbé dání ìfẹ́ gbogbo òlú ni táwa dẹ̀ fẹ́ràn yín tán 100% àmọ́ àwọn alákatakítí ẹ má jẹ́ kán lọ mú kòkòrò bàṣìjẹ́ wá sínú ọbẹ̀ tẹ́ ẹ ṣe o bàbá mi Ọọ̀ni Ilé Ifẹ̀ bàbá dáadáa ẹ̀yin lẹ́sẹ̀ yìí tán fún ìlú ẹkùn 100 million tẹ́ fílẹ̀ bàbá wa gbogbo ọ̀ràn tí ń sọ Yorùbá láyé lẹ́fọ̀ owó yẹn lẹ́fọ̀ kì í ṣe ìlú ẹkùn nìkan níta ń wí nìyẹn oríṣi ọba ló wà nílẹ̀ Yorùbá àwọn ọba tí wọ́n lè mówó lórí transformer bẹ́ẹ̀ nítorí tí wọ́n jẹ tí wọ́n mu wọ́n lè ta ọjọ́ bí wọ́n bẹ́ẹ̀ dé wọn nítorí owó àwọn ọba kan bẹ bí wọ́n bá ti rówó wọn àkọ́kọ́ da yẹ́rú wọn àkọ́kọ́ fẹnu sọ jargons tí wọ́n bá gbowó lọ́wọ́ ìjọba àmọ́ tí wọ́n bá rẹ́ lẹ́sìn míì wọ́n mọ̀ bí wọ́n sì yẹ̀yẹ́ lẹ́sìn míì nítorí pé wọ́n lówó tí wọ́n gbà bẹ́ẹ̀ àwọn ọba kan dẹ̀ wà láfíà ni wọ́n wà àwọn ọba kan wà industrious nínú wọn lẹ́yìn wà ẹ wá dúró company tẹ́ni àwòkọ́ṣe rere lọ́lọ́run ṣe yín fún gbogbo ọba ilẹ̀ Yorùbá kan kọ́kọ́ wá báwọn náà ó sì rí nǹkan kó jọ kábùkù ọmọ màkàn wọn ẹ̀yin làpèjúwe rẹ̀
ọba mélòó ló lè sọ níta gbangba ilé ìtẹ́ ẹlẹ́ẹ̀mọ̀ san díẹ̀ yẹn mo mọ̀ pé dọ́gbẹ́ gbórí pamọ́ ni kò tún tẹ̀lé san láàrin seconds bẹ̀tẹ̀ wo bígbà tí ń lọ bí ìlú ṣe ń lọ káriwọ́ ọmọ pọ̀ lẹ́fin ní màmá fún ọ ní 10 million ó yí onílàáká ìgbé ẹ̀ gbórí pamọ́ ni bó ṣe yẹ kó nílàáká yóò ṣe abẹ́ rí nǹkan ẹni tó yó ń panu ẹni ẹbí ń pa mí ó sì máa rankùn bọ́nbọ́n yọ́pọ̀ òun lòún kọ̀ tó ayé bàbá mi Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣìbọ́ lọ́hun ló fi ẹ̀bùn Yorùbá Ọọ̀ni ìbọ́ lọ́hun ló fi ẹ̀bùn Yorùbá tẹ fi ní karama kárí ayé mo ń sọ ilé yìí láti fi dúpẹ́ owó tẹ fún ìwé ẹkùn àlóore tẹ kọ́ fojú kan kó má parẹ́ èyí tẹ bá fọwọ́ bá àkọ́mọdé fún ọ̀nà yóò hù tẹ́ǹtọ̀ tó fi yẹyin Ọlọ́run mọ́ gbábẹ́ lọ ẹ̀yìn Ọlọ́run mọ́ gbábẹ́ mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún ọmọ ìyá mi èrè àsálàtù tí ń kọrin èrè àsálàtù mọ́ sí wẹ̀yìn wò kò sẹ́ni tí ń bẹ láyé tí ọ̀sẹ̀ lọ wọ́n láyé àwọn tí wọ́n ń criticize ẹbí tí wọ́n ti ń rí owó ọ̀nà ibi tí wọ́n ń gbà rówó wọ́n àkọ́kẹ́ jẹ́ èèyàn ọ̀sẹ̀ nítorí pé wọ́n fẹ́ rówó àwọn eléyìí náà wá jáde náà sọ pé ọlọ chọọchì ọlọkọrin ẹ bá àwọn yẹn sọ pé àràmù lórin ẹ ti pé nǹkan ní àràmù ẹ fi ilẹ̀ lórí àràmù ẹ fún wa tọ́nà nílẹ̀ kanjọ dájọ́ ìwọ ni kò kàn mọ àwọn nǹkan tó sọ níbi orin tó bá kọ bẹ́ẹ̀ ní tí ó takò àkídà rẹ má wí jáde o tòrọ àgbà owó ọ̀tàn bẹ̀tí tó bá fẹnu sọ wọ́n lè lò against ìwọ náà láyé ń bí ga ìkàkà tó dọ́jọ́ gbé ìdàkì àmọ́ ọwọ́ yẹn nìkan ni iṣẹ́ rẹ ló lọ ṣe kàn mọ tó sọ tí ò ní takò àkídà ìmọ̀ràn tí màá fún ọ nù sọ́rí gbogbo ariwo tán bá yẹn fi wọ́n lẹ̀ mélòó wọn ló gbéṣẹ́ fún ẹ àbáwọn tí wọ́n gbéṣẹ́ fún ẹ tẹ́ disappoint tí wọ́n tún gbé yín lọ kóòtù tí wọ́n tún ní ẹ máa lọ́wọ́ ńlá wa àbáwọn tí wọ́n pè ní àràmù yìí kan àwọn náà tí wọ́n gbé ẹgbẹ́ nǹkan ní àràmù ẹni òbófin ọlọ́mù ọlọ́run sì ṣàánú ọmọ ọlọ́mọ ó tó rí bí gbégbà ẹ̀tún wá ló ṣe lọ́bẹ̀ ọ̀rẹ́ ẹni ògbóúnjẹ ẹlẹ̀ ọ̀tá wá gbóúnjẹ ẹlẹ̀ wá ní àmọ̀jẹ chicken bíi tọmọ tí ata kájírì ọ̀tá gbé chicken àti rẹ̀ sílẹ̀ ní ọmọ jẹ eégún ọbẹ̀ ni òní jẹ o ata ọbẹ̀ ni òní jọ kó sí mú o iyọ̀ ọbẹ̀ ni òní jọ pọ̀ ju o jẹ ń tó jẹ àtọrùrà tuntun bí wùmọ̀ àtọ̀rà sàn gbèsè fún ẹni sàn wá bó ṣe jẹ́ nǹkan láyé èmi yẹn ti sọ pé náà ni gbogbo olórin lọ ẹ̀yin tẹ́ ti sọ pé náà ni gbogbo olórin lọ kí ló tún wá kàn yín pẹ̀lú olórin leave them for God judgment let Allah judge ẹ̀yin kọ́ lọ́lọ́run ẹ̀yẹ dalẹ̀ Yorùbá ariwo tó gẹ́ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá níparí mo fi Ọlọ́run bẹ̀ Ọlọ́run fún yín ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pàápàá jùlọ lórí àlàáfíà ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ Ìbàdàn ẹ̀yin bàbá wa rọ́bítà ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó kù ẹ bá wọn kan ní ẹ bá ara ń tí ń ṣe náà ní pé kán máa lọ impersonate orúkọ rọ́bítà tí wọ́n ti dálẹ̀ láti 1960 lẹ́yìn gbàtà nàbì ti wọ́ọ̀nù wa pé wà láàyè bí àdúkùn ìkọ̀kẹ́nu yín ò gbọ́dọ̀ lọ yọ owó ọjà alábẹ́yàhì lórí ọjà tọmọ ìyá rẹ̀ ti kó wọlé adísù sahih kílẹ̀ bá débi tẹ́ ń lóko kílẹ̀ bá débi tẹ́ ń lo èmi ti sọ wọ́n lẹ̀ ń bọ̀ wá fáwa náà ẹ̀ ń bọ̀ wá photocopy tiwa náà ẹ̀jẹ̀ kan má bọ̀ ẹ̀ bá wa ń bẹ̀ à ń retí yín o torí ẹ̀ ní débì kan àfikẹ́ ìdàgbò yẹn kù ẹ̀ ní dàgbò kan àfikẹ́ ìdàgbò yẹn kù bẹ́ẹ̀ bá dẹ̀ rí olówó wàláhì tẹ́ bá rí wọn lọ́dọ̀ olówó ẹ rò pé àwọn ni wọ́n ń fọ bàtà olówó ni kò sí tí wọn ò lè ṣe tí wọn bá débi owó wa ẹ bá wọn ní ẹni ọmọkùnrin ẹ̀ka mọ́dọ̀ balẹ̀ kẹ́nìkan ń bá wọn dọ́dọ̀ bàbá wọ bá lọ́rin ẹ̀ máa yẹ kúnlẹ̀ mẹ́ta tí gbogbo wọn ṣe lẹ́ẹ̀fì mọ̀ pé alábòsí ni wọ́n wàláhì tí wọ́n jẹ ni wọ́n wá wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ dá kingdom sílẹ̀ ni ẹ̀jímọ́nì náà fẹ́ fọ́ọ̀mù nílẹ̀ Yorùbá and we won't allow it to work kò sọ́gbọ́n tí wọ́n rí dá sí o ọmọ akéwùgbẹ́rù wí tó mo ní kí ẹ má ṣe ká eléyìí tí mo sọ yìí mo mọ̀ pé ìtọ́jẹ́ plan wọn ni láti tún track mi wọ crisis mi Ìbàdàn kàn máa sọ̀rọ̀ kémi máa fèsì torí pé ń tọrọ àwọn lọ́rùn láàrin crisis làwọn tí ń trend ní ti ń rówó jẹun tí ò bá ti sí wàhálà nílùú ẹ̀ lẹ́gbùrò wọn torí wọn ní mẹ́sẹ̀jì wá ṣèjọ kan tí wọ́n pass àmọ́ tí wàhálà bá ti dé gbogbo wọn ọ̀rọ̀ tún apá ni ẹ lọ́wọ́ gbogbo àwọn pass fìdí wọn wàhálà ni ẹ̀ máa fẹ́ defend Islam alápàkò lélẹ̀ mùnáfíkì lélẹ̀ ọ̀sẹ̀bọ̀ lélẹ̀ gbogbo tí wọ́n ti sọ wọn ní àǹfààní kan tí wọ́n sì fara yìí tọ́ba rí bẹ́ẹ̀ ìran Yorùbá ẹ̀dá síra wa lọ́kàn mùsùlùmí wa Yorùbá ni Christian nínú wa Yorùbá ni traditionalist wa Yorùbá ni a lè kíra wa a lè jẹun pọ̀ a lè tìmọ́ra wa a lè dunnú síra wa a lè congratulate ara wa káwọn náà bí ìrànwọ́ sí gòkè kámẹ́ta wo eléyìí rán dáná dágbàdàgbà lédèrèdè yìí kámẹ́jẹ wọn tì wá lọ bí tí ọ̀dà wọn ti fẹ́ sọ̀rọ̀ Yorùbá dèrò ẹ̀yìn àwọn láwọn ọ̀gá wọn tán ń dẹ́sẹ́ fún o ní tribe mi tó wà Nàìjíríà àwọn ọ̀gá wọn láwọn agent bẹ̀ tí wọ́n ń dẹ́sẹ́ fún ẹni fẹ́ràn lẹ́ bá lè ṣe Akéwùgbà Gold lówó anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá hectares of land bákan náà àwọn ilé àtilẹ̀ tó wà nígboro ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Gold Plus àti ilé kéwú àwọn ọmọ náà lálùbáríkà áàjì 2027 ẹ̀tẹ̀lẹ́lẹ́sẹ̀ wa oṣù tó ń bọ̀ ni wọ́n fẹ́ stop owó gbígbà ìwọ̀n bá ń tẹ́ ẹ bá rí sanwó-lé ní deposit àwọn ọmọ bá ṣe bá ní package tẹ́ẹ̀dẹ̀ sí áàjì tó jẹ́ pé ká tó lọ ẹ sanwó yín tó kù bákan náà umra ẹ̀tẹ̀lẹ́lẹ́sẹ̀ wa lọ sí umra ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa ilé ìtàn ṣe ní physical láyé jọ̀hún táàkọ̀ òjòkó yàwó òjòkó bá àti bẹ̀rẹ̀ òun náà padà 08057818180 ọmọ Akéwùgbẹ́rù wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lóòlùwà fi san rere. ẹ lo gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wọ́n lo àkídà ẹ fi ń dá wàhálà lẹ̀ nílùú ẹ fi sọ wá dọ̀tà ara wa orí yín burú ni afọlá àtàkìlù àwa jẹ́ tó ń sìn à ń ṣépè ilé ẹlẹ́sìn Christianity mo sọ̀rọ̀ kan jọ ni mo ti gbogbo wọn pẹ̀lú íńtánẹ́ẹ̀tì jẹ́ ń ṣépè jẹ́ ń sọ wọ́n mo kàwé lè tí ó kọ́kọ́ lọ ẹ̀wọ̀n nù wọn ọjọ́ òla tó fẹ́ ronú tá à ní jẹ́kẹ́ sí òpin wa lọ́tọ̀ọ̀tọ̀ Christian ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ènìyàn bíi tiẹ̀ ní ẹlẹ́bọ ti ń bẹ níwájú ilé rẹ̀ ènìyàn bíi tiẹ̀ ní ìwà ló lè fi change ẹ̀ tí a fi dàtọ̀wọ́ ẹ̀ sílẹ̀ àwọn
àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwọn mùsùlùmí wọn clear lásìkò yìí kì í ṣe ká tó máa lọ àtàkì wọn a kàn ń fìtọ́ fọ ìgbẹ́ àwọn mùnáfìkì tí wọ́n ṣe bísínẹ́sì kiri yìí ẹ̀yin rábìtà wọ́n ti fẹ́ kí o kọ́ yàrí àwọn ògo Ìlọrin àwọn náà bá kan yí lọ́wọ́ nísìn ẹ wá dúró wàhálà gbogbo Ìlọrin ṣe àwọn kan ti fẹ́ sweep wàhálà àwọn Sunday carpet opposite orúkọ ògo Ìlọrin òyìnbó ògo Ìlọrin làwọn jẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ múlùú Ògbómọ̀ṣọ́ làwọn Baptist bá ti mú nígbà táwọn dé ni Islam ní ọ̀rọ̀ náà lọ́tọ̀ báyìí gbogbo bí wọ́n ṣe kójọ lórí akéwù gba góòlù lọ́yọ̀ ń jọ sí ẹ ṣe rí pé nǹkan kan sí ọ̀dà mi nǹkan kan sí mi ni no àwọn nǹkan ṣe ẹni ẹ má jẹ́ kí àwọn èèyàn yóò gbé wa ká Christian ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni traditionalist Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìlú yìí ṣèlú tá a sọ pé ìlú Islam nìkan ni kò possible àwọn Aláàfin Adéyẹmí ló change orúkọ yẹn pẹ̀lú góòdì tí wọ́n bọ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ pé àwọn bàbá rẹ kéwù bẹ̀rù lọ́dọ̀ àwọn bàbá mi lẹ́ni ìwọ kéwù ọgbà góòdì lọ́dọ̀ tèmi. ẹ wà tíjọ́ tí wọ́n ti ń lo òfin ṣẹ̀ríà ní Kwara State ṣé wọ́n pariwo ariwo ṣẹ̀ríà tó báyìí this is political commercial ṣẹ̀ríà. gómìnà kan ló lọ́ra aeroplane gómìnà Ṣèyí Mákindé ó lọ aeroplane pé kó máa ṣe surveillance àwọn gómìnà kan lé Haúsá àwọn ń ṣe mass wedding wọ́n fẹ́ ìyàwó àkọ́kọ́ ìjọba náwó pé lórí ìyàwó àkọ́kọ́ 300 ní ti torí kọ́ máa lù méjì ló lè pọ̀ kán lè torí wọn lò láti fi dàlú ibo la ń lọ ọ̀dọ̀ wọn security ti burú jù àwọn náà ń sin wọn bí nǹkan bí ọmọdé ọjọ́ òun la tó fẹ́ ronú tá à ní jẹ́kẹ́sì òpin wa lọ́tọ̀ọ̀dọ̀ kírísítẹ́nì ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ ènìyàn bíi tiẹ̀ ní ẹlẹ́bọ ti ń bẹ níwájú ilé rẹ ènìyàn bíi tiẹ̀ ní ìwà ló lè fi change ẹ̀ tí a fi dàtọ̀wọ́ ẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ ajá ní sí àgbà ẹ dákun ọjọ́ òun ni ẹ gbé èèyàn di hospital tó fẹ́ gba ẹ̀jẹ̀ tí ẹ wá bẹ̀rẹ̀ gbèsè jẹ́ kírísítẹ́nì lẹ́fẹ́ fún mi yá abẹ́jẹ́ ẹlẹ́bọ ọjọ́ òun lẹ́fẹ́ jẹun tí ẹ wá bẹ̀rẹ̀ pé ṣé kírísítẹ́nì lọ́dà kó oṣù yìí yókò rẹ̀ sí yìí àbí ẹlẹ́bọ ọjọ́ òun lẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ọjọ́ òun lọ fẹ́ kọ ọ̀kadà tó bẹ̀rẹ̀ pé ṣé mùsùlùmí náà bá fi jẹ́ mùsùlùmí òtún ọ̀pá sí kìsì ọ̀la ọjọ́ òun lọ fẹ́ raṣọ tó bẹ̀rẹ̀ pé ṣé kọ́mpìnì kírísítẹ́nì ni wọ́n ti wọ́n aṣọ yìí ẹ ń lo gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ wọ́n lo àkídà ẹ fi ń dá wàhálà alẹ́ nílùú ẹ fi ń sọ wájú ọ̀tá ara wa ó yí burú ni afọlá àtàkìlù tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ múlùú Ògbómọ̀ṣọ́ làwọn Baptist bá ti mú nígbà táwọn dé ni Islam ní ọ̀nà lọ́tọ̀ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ní Islam dọ́kun gbogbo wọn nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ní ọ̀pọ̀ jù tẹ́lẹ̀ polygamy help wa ìfẹ́ tá a fi hàn àwọn èèyàn ó help àwọn bàbá wa àwọn adé náà ń sìn à ń ṣépè ilé ẹlẹ́sìn Christianity mo sọ̀rọ̀ kan jẹ́ òní mo ní tí gbogbo wọn kórìí íńtánẹ́ẹ̀tì jẹ́ ń ṣépè jẹ́ ń sọ wọn mo kàn wílé tí ó kọ̀kọ́ lu ẹ̀wọ̀n nù wọn. Ayakumullah tí ọ̀rọ̀ wo bẹ̀ wá. gbogbo ayé àkọ́kọ́ ló ní ti tọ́lọ̀ fi sọ̀kalẹ̀ kí ló dé aládùúgbò jọ ni wá alájọpáyé ni wá Ọlọ́run bá fẹ́ béèrè ìdájọ́ lọ́jọ́ gbẹ̀ǹde kìyàmọ̀ Ọlọ́run ní bẹ́yìn mùsùlùmí ẹ bọ́ síbí ẹjọ́ ẹ̀yin mùsùlùmí sí mùsùlùmí nìkan ni màá dá Ọlọ́run ní wíbẹ̀ kí ló ṣe fún kírísítàní tó palẹ́kún kí ló ṣe fún ẹlẹ́bọ tó hàn lẹ́ẹ̀mọ́ kí ló ṣe fún mùsùlùmí tó dayẹ̀ ẹ̀wù gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ kó Ọlọ́run ní dayà lọ́tọ̀. mọ̀dáta kan tún fil islami bainakum. wàá tún bọ̀ ya ibadallahi ikhwan. mi fẹ́ ọlọ́rọ̀ arákùnrin kan sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mùsùlùmí ni tẹ́lẹ̀ tó dẹ̀ kíw dáadáa lọ́dọ̀ Àfà Jàbàtà èmi dẹ̀ sì believe pé the man is in the sabbatical leave he has gone for his sabbatical leave he still coming back because kéwù rẹ̀ wúyàn ìpè makarajù rẹ̀ orúfẹ́ wúyàn àmọ́ tí ń sọ jáde. àwọn nǹkan wọ̀nyí ló yẹ káwọn mùsùlùmí wọn clear lásìkò yìí kì í ṣe ká tó máa lọ àtàkì wọn a kàn ń fìtọ́ fọ ìgbẹ́ àwọn mùnáfìkì tí ń ṣe bísínẹ́sì kiri yìí ẹ̀yin rábìtà wọ́n ti fẹ́ di ọkọ̀ yàrá àwọn ògo Ìlọrin àwọn náà bá kan yí lọ́wọ́ nísìn ẹ wá dúró wàhálà gbogbo Ìlọrin ṣe àwọn kan ti fẹ́ sweep wàhálà àwọn Sunday carpet opposite orúkọ ògo Ìlọrin òyìnbó ògo Ìlọrin làwọn jẹ́ òyìnbó làwọn lọ jẹ́ kódà ẹ̀yin bàbá ọ̀tà àwa náà ti gbọ́ pé wọ́n tún bọ̀ wá fún ìjà àjù náà wọ́n fẹ́ ṣe fẹ́ ìjà àjù náà a ti gbọ́ ẹ̀jẹ̀ ká máa bọ̀ ẹ̀jẹ̀ ká máa bọ̀. àwa wà lé. lẹ́yìn ìgbà tánàbí ní láyé ahadukum ala bayakhi ìkànnì ẹ̀yin mùsùlùmí kò gbọ́dọ̀ yọwọ́ lórí ọjà ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ bá ti ń jẹ́ orúkọ kan fún orúkọ yẹn sílẹ̀ ìwọ́jẹ́ mi there is freedom of association. ṣé dandan ni káwá jẹ́ the same orúkọ the same everything. gbogbo ntọ́nà bá ṣe fẹ́ dà láyé sáà tó tán wájú Ọlọ́run gbogbo bí ẹ ṣe kójọ lórí akéwù gba góòlù lọ́yọ̀ ń jọ sí ẹ ṣe rí pé nǹkan kan sí ọ̀tá mi nǹkan kan sí mi ni no àwọn nǹkan ṣe ẹni. àkèrè inú ayé bàbá ajánẹ́sì mi àti ti mara ní ìsìn is over 30 years tá a ti jọ ń jọ yẹ bọ̀ mo bẹ̀rẹ̀ wá sí mi àkọ́kọ́ ní 1983 ó ti dogójì ó ti di 44 tí mo ti bẹ̀rẹ̀ wá sí àkọ́kọ́ mo sì ṣe ayẹyẹ pé 25 years tí mo ti ń ṣe wá sí ọjọ́ yẹn ni wọ́n change orúkọ mi sí akéwù gba gold mo sì yẹn ní 2003 àbí nǹkan baba Kilapa wà bẹ́ẹ̀ Buhari ọ̀rẹ́ mi Buhari ọmọ Musa wà bẹ́ẹ̀ lọ́dún náà lọ baba Aláàfin Adéyẹmí ló change orúkọ yẹn pẹ̀lú gold tí wọ́n bọ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ pé àwọn bàbá rẹ̀ kéwú bẹ̀rù lọ́dọ̀ àwọn bàbá mi lẹ́ni ìwọ kéwú ọgbà gold lọ́dọ̀ tèmi. Allahu Akbar. ìtumọ̀ akéwú gba gold. ẹ má jẹ́ kí àwọn èèyàn yóò gbé wa ká Christian ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni traditionalist Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìlú yìí ṣèlú tá a sọ pé ìlú Islam nìkan ni kò possible
sọ́nà tó dá àwọn tí wọ́n jẹ́ Islam sọ́nà òní wọn kó tó dá wọn kí ni tiẹ̀ ti jẹ́ tó máa lọ bá wọn jà sọ́nà òní wọn ti fi ọ̀rọ̀ jò lé wọn lórí ọlọ́run òní wọn kí ti sọ pé kó wọn máa ràn lé wọn lórí wọ́n fẹ́ yàwó wọn bímọ wọn pọ̀ sí ọlọ́run sí wọn lágàn ọwọ́ ni wọn ni wàá báyé wọn jẹ́ torí pé wọ́n ẹsẹ̀ sìn kọ́lá nábì ṣe bẹ́ẹ̀ fún nígbà tí bẹ́ẹ̀ láyé. sallallahu alaihi wasallam. àwọn ìdájọ́ òfò ìdájọ́ ìbànújẹ́ àwọn ìdájọ́ ẹni tí ó bá ti ṣe Islam ẹ̀pá kì í ṣe bẹ́ẹ̀ kàn fi dàgbé ẹ̀dórí ẹ̀ sọ́lẹ̀ ni o níbo ni Kùránì ti wí níbo ni Kùránì ti wí àdìsí ẹ̀ sọ pé wí 280 years àbí 300 years lẹ́yìn ìgbà nábì lọ tán ní adó kó àdìsí jọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ìsara ẹ ti wọ̀ Imam Bukhari kò bá ànábì láyé kò bá àwọn tó bá ànábì láyé kò bá wọn àwọn tí wọ́n tún gbáyé lẹ́yìn àwọn yẹn kò bá wọn generation kẹrin àbí karùn-ún ni Imam Bukhari tó kó àdìsí ọ̀hìn ìjọ kí ló dé aláfíà là ń gbélé Yorùbá tẹ́lẹ̀ ẹ wo ọ̀rọ̀ kan tárakùnrin yẹn sọ ó criticize àfa kan nílùú Ìlọrin àfa yẹn ròyìn náà jahannam arabi àwa mùsùlùmí kù sínú kásámọ ròyìn tí ó dẹ́rù bá àwọn èèyàn mọ dẹ́rù bá àwọn èèyàn ó wọná ká ọgbọgbọ bẹ̀rù àlìkíyàmà rẹ tó jẹ́ kó gangan ní olórí aṣaburú ẹ̀yin bàbá yẹ bẹ̀rù sáré yín lẹ́yìn ìgbọ aṣaburú tán àfa yẹn wá sọ̀rọ̀ kan bàbá mufti àgbà bàbá mukadam wa izi bàbá fẹjìrà ọ̀rọ̀ làákà ìlò tó sọ mo ti já kan lórí íńtánẹ́ẹ̀tì mo lẹ́yìn mùsùlùmí ẹ má lọ bá àwọn traditionalist ágìwò má lórí péèjì wọn kí ló dé tẹ̀ sílẹ̀ bí léèrè ebi Kùránì ìsìlámù mú Kùránì wá gbogbo ayé ń kà billions ní Kùránì jẹ́ ń kà lójúmọ́ kò sí kọ́ńtì tí o sí Kùránì ọ̀sán pa ayé ọ̀sán pa ọ̀run ọ̀sán pa àlàáfíà wa ọ̀sán pa bá ṣe fẹ́yàwó bá ṣe bímọ bá ṣe kú gbogbo ẹ̀ ló kún ní Kùránì ẹ̀yin wá ń tọwọ́ bọ̀ ohun tuesday kò sí nǹkan kan kémi àti ẹ̀ tó lè dọ́jọ́ òjò hági mú ìwé ẹ̀sìn tiẹ̀ jáde ẹ bá ṣàtẹ̀ ní Kùránì kan ìwé ẹ̀sìn tiẹ̀ dá ọ̀ wá ti rí ìwé ẹ̀sìn ò wọ́pẹ̀ níbi ẹ̀ka báàgì ìwé ẹ̀sìn tó kó tiẹ̀ jọ̀dá traditionalist tó náà ló wà hàn mùsùlùmí lé mọ́ ìwé ẹ̀sìn tó kó tiẹ̀ jọ̀dá ọmọ ìyá ni gbogbo wa arákùnrin yẹn wá ìfàsí Quran àyà tí àfáà nílùú Ìlọrin yẹn kà bámi ká yà yẹn. sọ́ọ̀sìlì sákọ̀. ọlọ́ni máa bínú jù sínú náà sákọ̀. bàbá àjọ kàmá sákọ̀. kí ló dé kó wọn náà ká pè ní náà sákọ̀. látòkù kì í wà látàkàrù. ibi tí lẹ́yìn bá kọ lù kò ní í sẹ́ kankan tí ò ní jóná tán. kò wá ní ìfò kankan gbogbo ẹ̀ lọ́kẹ̀ kan. làwọn àtọ̀ lè bẹ́sẹ̀ rí. gbogbo tí bá jẹ́ àwọn ẹran èèyàn lọ́kẹ̀ tán yányán. alẹ́ yá ti sàdá aṣọ. ọlọ́ni ẹgbẹ́ àwọn màláíkà tis'ata ashar 19 lèmi ọlọ́ọ̀fọ̀rọ̀ kìnkà iná tẹ̀lé security rẹ̀. وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا àwọn Christian àtàwọn mùsùlùmí fígọ̀ 19 yẹn lọ wá díẹ̀ ọkọ̀ àtọ́gbé ìsàjáde lórí 19 nílọsí àmì dídà ẹlọ́ka 19 tó o bá gbéye ayọ̀ Quran sórí 19 yókùn iye súrà Quran dé sórí 19 yókùn iná súrà tó jẹ́ kàkà 19 lọ́wọ́ ká ní kọ̀ọ̀kan káyé fígọ̀ ti bẹ̀rẹ̀ káyé ayà ti bẹ̀rẹ̀ tí 19 ní kọ̀ọ̀kan lọ́wọ́ ọlọ́ni 19 yẹn tó ṣe ní fitna fáwọn tí ẹ tọ́ka ọlọ́run. wàlá yàwùtá bàlàbí náà ó tún ní kìtà. kí ni tí o fẹ́ lọ bẹ́ẹ̀ afáàlẹ́ wá jáde àkùnrin yẹn jáde ọlọ́wọ́ bá ta àkàtà sáfà ọ̀nà àgbáríkà ni mò ń wá nọ́mbà rẹ̀ mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù ó yẹ ká tó sọ̀rọ̀ náà yá. ó ní ọmọ Islam gbogbo nǹkan tí wọ́n dẹ́rù bá yàn fàbú pọ̀ wúwo àwọn ọ̀rọ̀ táwọn ẹbí sọ ní ẹbí sọ fún kẹfà yín lákàrà jùlọ pé o ti ní lẹ́ńtà problem pé àìsàn kan bẹ tí ń ṣe ànábì nígbà yẹn níjẹ́ kó máa sọ wípé igi kan wù nínú ná igi tí wù nínú ná yẹn ni wọ́n máa so èso tí àwọn ọmọ náà wọ́n jẹ pé báwo ni igi ṣe fẹ́ wù nínú ná sẹ́ni pé this is a nonsense nínú ná iná ní máa ń jẹ igi báwo ni kí o ṣe wá wù nínú ná kùránì tó wá ní ọgbà ìwọ̀n kan tó ń bẹ nínú ná nínú jahannam wọ́n bẹ ní police irú ọ̀rọ̀ tó bá dàka ìwọ̀n wọlé gbogbo tí wọ́n dà lẹ́nu nínú kùránì máa ń dé wa fàbúdì kọ́lá jalọ ẹ̀rọ lọ́kàn òun lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àfàgbà onítàbákù tọ́lọ́wọ́ bá dàwọn àwọn àjẹsùn lọ́wọ́ dàwọn sí àfààní náà lọ́wọ́ dàwọn sí ó lẹ́yìn àfà ẹsẹ̀ fẹ́ràn lọ́wọ́ yìí iná ẹ̀yin náà lè sọ pé iná lọ́wọ́ fi dá àjẹnú bó ló ṣe sọ iná sínú iná tí náà ó sì tó àfà tó ti bìlẹ̀ bíkìlì àní kọ́lé lọ́wọ́ lásìkò náà ó sì sun èyí pé àmọ̀ tí fi ń kọ́lé ó sun ìkìtì ó dẹ̀ ju àní ìpàkọ́ pàà àwọn yàrá wulẹ̀ nígbà ó kìde ẹ̀kọ́ lọ́ba dọ̀dọ̀ wa àwọn béèrè béèrè sí lọ́wọ́ rẹ̀ ni o ọ̀fẹ́ pa wá ni o ọ̀la ń sẹ́ àfà àfà kìló de ọ̀fẹ́ pa ó ní béèrè tó béèrè dáhùn rẹ̀ ni o ìwọ tó jẹ́ nìyẹn kí ni wọ́n fi dáhùn ó lé wùpẹ́ nígbà tó ju èwùpẹ́ ìgbà tí wọ́n dé tó fi lè béèrè ètò bá kú wọ́n kí lè ju òkúta ìwọ́n tó lè pa ẹ́ iná lè pa iná. ẹ̀yà kúnlá iná lọ. èyí ni ẹ wá jà lọ sínú sáyẹnsì tí ò ṣe é dá òsì bá dá òsì kò rà ọlọ́run igi òwú nínú náà ó yẹ kí yọ ọmọ sèso tó fi jẹ́ pé orí èso yẹn yóò rí bí orí àwọn sàyàtì àwọn planẹ̀tì ti bẹ láyé lóye kakọ́kọ́ pé ní wọ́n sọ fún wa pé nínú fẹ́nọ̀s sulfuric acid ló lè tirẹ̀ báwo ni sulfuric acid ṣe nínú fẹ́nọ̀s àwọn pọ̀sibù òtò tí wọ́n ní àwa lórí wọ́n á dẹ́gbẹ́ sọ́tò tí sàrọ̀ ọ̀bẹ láti bá ìtọ́ tí wọ́n fi lóde tí òkun. Number 2 Jupiter Helium ní wọ́n ti ṣe
Helium tó yẹ pé tí orílẹ̀-èdè náà bá ní àgbáyé yìí yóò kọ́ tó gbogbo ayé. Báwo ni helium ṣe nínú Jupiter? Ẹja bí wọn sáyẹ̀nsì rèé Saturn diamond tó wọ́n ju góòlù lọ olùdókòwò Saturn ní wọ́n dùn látòkè. Kí ló dé tí gbogbo sáyẹ̀nsì ayé gbàgbọ́ pé diamond ṣe yìí lórí? Neptune diamond náà bẹ̀rẹ̀ ẹ̀sùn planet kan wà tẹ̀lé glass ní wọ́n ju glass nìkan ọ̀kan wà tó jẹ́ pé ìrìn ní wọ́n ju sínú ẹ̀ ó ti ayé bíi tiwa yìí náà ni àwọn jìnnà débi pé lẹ́yìn 100,000 years lẹ́dá tó lè bẹ̀. Báwo lọ́dọ̀ ṣe sí àwọn yẹn tí wọ́n àjọ diamond tí wọ́n àjọ orin tí wọ́n àjọ gbogbo ẹ̀ tó bá nígbàgbọ́ sí yẹn ìyẹn sì tún lè ju igi tí ó wù nínú náà lọ. فتبارك الله أحسن الخالقين. فتبارك الله أحسن الخالقين. tẹ́lẹ̀ bá ń dọ̀ báwo ni kí ṣe wù nínú náà báwo ló ṣe ṣe omi tó jáde lábẹ́ bàbá rẹ̀ tó ti dènìyàn. bẹ́ẹ̀ wọ́n yẹ Áfíríkà omi tí bínú jáde lábẹ́ ọkùnrin láfi láì ní ọ̀nà ni omi nù bàbá a lè pé nítorí pé ikùn tí jáde nínú àti tí jáde lábẹ́ ọkùnrin a lè pé nítorí pé jọra wọn káwá yẹ fúnra wọn omi ojú àti tó ẹnu jọra wọn ni wọn lè ṣiṣẹ́ kan etí ń jáde níwò etí àti tí ń jáde níwò kan lára ènìyàn ọjọ́ àwọn ọmọ ẹ̀sìn sẹ́kàn. tó bá wá níbẹ̀ nípa ẹ̀yin ọ̀yá mi ní gbogbo ọ̀ṣọ́ àdìgbà náà bí ní wàláhì la yóò mi wàláhì la yóò mi ògbọ́dọ̀ǹgọ́ ẹni tó ti torí bẹ́ẹ̀ nìkan sí Ìsìláàmù ti ń fara ní. àwọn àtàkà mùsùlùmí làwọn kan fara ní yìí gbogbo wa yàtọ̀ ìjẹ́bẹ̀ yìí náà. ẹjọ́ ẹ bá wa mùsùlùmí ti sún àwọn arakọ̀tù. báwo ẹ bá fún bẹ́ẹ̀ lọ́ni ìdàgbọ́ lọ́kọ̀ ìsẹ́yìn ẹ̀yìn afárá ìtúndé musulmi ẹsẹ gbogbo ilé ìtẹlẹ kí ló bilẹ kí ló bẹ̀rẹ̀ ẹni tẹ fẹ́ gbàgbọ́ bàbá wọn gbogbo àwọn bàbá wọn lẹ Yorùbá lẹ táwọn àlàsílẹ wọn náà yìí fẹsẹ ẹsẹ wọn ẹ kàn tàbá ìfúra jẹ ẹ kọ́ lé lẹ́yìn àwọn tòmátò ẹ wá lérò wípé mọ́tò yín tọ́kọ̀ ilé yín tọ́kọ̀ yẹn aká lẹ́ta náà ní wàbí yìí ẹ lérò pé yẹn lọ́sọ̀ yín tẹ̀lé ire níwájú Ọlọ́run Imam Shafi sẹ́wọ̀n ìrántí sọ̀rọ̀ yẹn kí n fi parí ẹ̀ ó ní kì í ṣe gbogbo ẹni ọlọ́ wà lásán àwọn àlàmọ́ ṣùgbọ́n mú wọn ìṣubú bọ́n bá lówó lọ́tọ̀ fẹ́ lápọ̀ dà wá ìwọ́n kọ́ làkọ́kọ́ wèrè tọ́lọ́wọ́ fún lówó àwọn wèrè kan ti lówó kọjá wọ́n bá dàgbà dàgbà kú láyé àwọn abẹ́rẹ́ náà pàrọ̀ káàlẹ́ àyẹ́ ẹ̀sìn ìsìlámà là ń tó yìí ibi abá ti dókì lórí àti gbọ́dọ̀ àti kẹ́yìn òdòsí ọmọ akéwù bẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà ìlú ògbó náà sọ̀kẹ́ lọ́sẹ̀ láyé lọ́kàn àti christian àti traditionalist ẹ̀sẹ̀ láyé lọ́kàn nípa mi lẹ́bọ̀ bá ṣe tí láti ní lára ẹgbẹ́ wọn sí ìgbẹ́ tó sọ̀rọ̀ ìwọ náà wò ó ti sàmúlẹ̀ ó ti àwọn obìnrin wa máa ń lé torí o wo àǹfààní tí wọ́n rò kọ́ wà wá wò ní burúkú ti kéde yìí kó bá ní jáde òun láàrin ara wa ọmọ ìyá mi a lè pé nítorí kọ́ tẹ́lẹ̀ bọ̀ kí ni yọ̀ọ́ bá dáwọ́ báyìí yọ̀ọ́ bá dáwọ́ báyìí kí ló dé tó gbé sóhùn àbọ̀ ọ̀gá ó ti lẹ́kọ̀ọ́ nínú ọkẹ́ ìtọ́lẹ̀ dẹ́yọ̀ ṣẹṣẹ nìyẹn ẹni lẹ́dẹ́ ọ̀rọ̀ tó ti kú àfìdàtẹ́jì eégún tó ti kú àfìdàtẹ́jì ẹ lọ wo bí àwọn olóṣìṣẹ́ tó tẹ̀lé ra wọ́n sí. jẹ́ fi balẹ̀ mo gbọ́ program kan lórí ẹjọ́ àwọn oníṣẹ̀ṣẹ̀ sí ayẹyẹ níbàdàn níbẹ̀ nìkan ó gùnlé lábẹ́rẹ́ abawa mufti níbẹ̀ nìkan ó gùnlé lábẹ́rẹ́ nù wọn bàbá mi microphone mò ń gbọ́dọ̀ lórí rédíò ó ní ẹwọ́ àwọn ọlọ́sùn ni àwọn oníṣàgbọ́ nìyí àwọn ẹlẹ́gùn ni ẹwọ́ gbogbo wa bá ṣe ń tìmára wa gbogbo wa lẹ́sìn oníbílẹ̀ àwọn kan bẹ wọ́n dà kan àwọn yẹn sì pé yẹlẹyẹlẹ jù ọwọ́ ní ẹ̀rẹ́sìn wa bí èyí bẹ́ẹ̀ sẹ́sìn ní dàgbàdàgbà ẹ̀rẹ́sìn wa bí orí yẹn kò sì torí koro. ọmọ akẹ́kọ̀ọ́ mi tó bàbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni alájọgbé jiran ìyàwó ilé rẹ jiran rẹ ni o ọlọ́wọ́ bí ọ léèrè bó ṣe ní ìyàwó rẹ ní òkòlù sí o ìyàwó rẹ kì í sẹ́rù rẹ o ìyàwó rẹ ojúṣe ọlọ́wọ́ bèrè lọ́jọ́ bèbè kìyàmù ẹni yàrá ẹ má bàa yà ọmọkùnrin jẹun ẹ̀dá kan ẹ̀dá ara yé lu ẹ̀dá ara yé gbé pàpà ẹni ọba ti lówó àtẹwò lọ́wọ́ àwọn obìnrin ọ̀nà ìgbà wà wọn wá wọ́n bá ìtọ́wọ́ ọ̀kadà lò wọ́n bá ìtẹ́bẹ̀ àwọn ẹni wọ́n bẹ̀rù ẹni àwọn ètùkẹ́ wà bá yí lọ́wọ́ bá sẹ́nu ẹ̀ lè jáde kọ́ máa gbé obìnrin lẹ́sẹ̀ títí kankan lọ́sàbí kankan ẹni obìnrin ẹ̀dọ́kùn ẹni bá yẹ wájú àwọn ọmọ yẹn lọ́bẹ̀rẹ̀ káwọ́ àti àbẹ̀ náà lè yóò ṣe fáwọn ọkùnrin àti fẹ́yìn obìnrin àwọn ọmọ wa kábí tó tóbi ni ọkọ̀ bí wúwa ọ̀nà òkè tó wọn bá kábí ẹni ọkùnrin sàmì o ọmọ rẹ tó tóbi ni ọkọ̀ bí wúwa tó wọn wù sí àwọ̀ rẹ lọ́ bá kàdé sàmì àmì yóò náà fò ẹni obìnrin ọmọ ẹni bá dọkùnrin tí ọba fẹ́ yàwó irú wà táwọn ìsìnkú irú ẹ̀dọ́ lọ́wọ́ fẹ́ bá bẹ́ẹ̀.